Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Ẹ̀yin tèmi, ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sábàlá àkójọpọ̀ ìròyìn wa níbi tí a ti máa mú àwọn ìròyìn wá fún yín lọ́lọ́kanjọ̀kan lágbo àwọn òṣèré tíátà, àwọn gbajúmọ̀ nílùú lórí kí ló ṣẹlẹ̀ lápá ibi ọ̀hún tá a máa ń gbogbo ẹ̀ wá sí etí ìgbọ̀yìn. Níbo ní ti kọ́ mú ròyìn ọ̀hún lọ́jọ́ títòní, níbo nìkan ti bẹ̀rẹ̀ o. ẹ jẹ́ nǹkan mu gẹ́gẹ́ bí mo ti ṣàlábàápàdé lójú Sahara Reporters kí lohun tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin náà ti mọ̀ gbọ́ látàrí bí wọ́n ti pé agbára òjò ní o, omi yalé omi ya wọdò ló ti ṣẹlẹ̀ nílùú Àbújá lọ́wọ́lọ́wọ́ tó sì jẹ́ pé kódà àtolówó àtọlọ́rọ̀ báyìí ní kíní ọ̀hún dà láàmú o, gẹ́gẹ́ bí a ti rí o nínú fọ́nrán fídíò tó gbàdúkàn. Kódà omi yalé báyìí ló ti ya wọ ilé igbákejì ọ̀gá ọlọ́pàá àti igbákejì gómìnà ìpínlẹ̀ Kano tó sì jẹ́ wípé nípa lọ́wọ́lọ́wọ́ yìí o, kódà níṣe ni omi lútẹ o sínú àgbàlá wọn o, ìyẹn ní ilé ìgbé wọn, tó sì jẹ́ pé kíní ọ̀hún yọlé náà lẹ́nu ló mú kí àwọn aráàlú ìyẹn àwọn èèyàn ìpínlẹ̀ Kano máa fẹ̀hónú hàn wípé mínísítà Wike ń kọ́ òun mà ló ta gbogbo nǹkan lẹ́wọ̀n lórí o, tó sì jẹ́ pé gbogbo àwọn ojú ọ̀nà tó yẹ kí omi ọ̀gbàrá ọ̀hún kọ tó yẹ kó máa gbà láti máa ṣàn jáde ṣàn síta ṣàn sóko kọ pé ó ń gbogbo rẹ̀ nǹkan ni wọ́n ti kọ́ dúpúlẹ̀sì náà ti kọ́lé ilé ńláńlá ni wọ́n ti kọ́lé lórí o, tó sì jẹ́ pé wọ́n ti dí gbogbo ẹ̀ pa náà ni wọ́n mú kí wọ́n máa kígbe síta wípé inú ewu báyìí ni gbogbo àwọn wà àtìyàwó àtọmọ àti gbogbo aráàlú o, látàrí bí àwọn ojú ọ̀nà tó yẹ kó mi ọ̀gbàrá ó máa gbà jáde kó máa ṣàn jáde nǹkan ni wọ́n ti tà tán o, tó sì jẹ́ pé wọ́n ti kọ́ ọ̀hún lé lálálẹ̀ lórí o, náà ló mú kí àwọn èèyàn máa fẹ̀hónú hàn nínú fọ́nrán fídíò eléyìí tí ó gba ìgboro kan látàrí bí wọ́n ti pé omíyalé ọ̀hún kọ́ ló lùtì o sí àgbàlá igbákejì gómìnà ìpínlẹ̀ Kano àti sí ilé ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Ẹ wo àwọn èèyàn sọ̀rọ̀ kí lohun tí wọ́n tún sọ, ẹ̀já jọ̀gbọ́n méjì mẹ́ta nínú ìròyìn náà. Ẹnìkan rẹ̀ ò torúkọ rẹ̀ jẹ́ Kabiru, ó ní Wike that sells even waterways and under bridges. We never see anything o. Èmi bẹ́ẹ̀ torúkọ rẹ̀ jẹ́ Creative Joe sọ wípé both the rich and the poor no go fit escape this one. Chidi sọ wípé flooding in Abuja is not always from heavy rainfall. Sometimes it is the consequences of poor planning and deliberate encroachment. So, ẹ wo ẹ̀yin tèmi, ẹ̀jẹ̀ múròyìn mìíràn kí lóhun tí mo tún ṣàlábàápàdé lójú òpó Starblog Naija náà ni mo káròyìn eléyìí mọ́ kí lóhun tí mo kà mọ́ bẹ́ẹ̀. Ẹ ti mọ gbọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ rí tẹ́lẹ̀ Morayo gbajúgbajà ìlúmọ̀ọ́ká arábìnrin Morayo náà ni mo múròyìn rẹ̀ wá fún yín ní ọjọ́ títún yìí lóhun tó sọ. Ó sọ̀rọ̀ ni o níbi ètò kan tó wáyé ní pẹ̀lú KICAS Club níbẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ wípé ṣẹ́ẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó báyìí ló ní títí ẹ̀ lára àti wípé òun gẹ́gẹ́ bí ẹnìkan kò sẹ́ni tó lè mọ̀dọ̀ la àfi bóun bá wí jáde lẹ́nu wípé nígbà táwọn òun àtọkọ ń kọ nígbà táwọn jọ kọ́kọ́ ṣe lọ́kọláya níbẹ̀ ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ ìgbéyàwó pé kódà òun tóun jẹ́ obìnrin báyìí lòun gbé bùkátà tó pọ̀ jù torí pé kí ni ọkọ òun ò níṣẹ́ lọ́wọ́ lásìkò náà. Ó wá jẹ́ kó di mímọ̀ ó ní ọkọ òun ò níṣẹ́ lórí kó pé yóò wá pàdánù ipò rẹ̀ gẹ́gẹ́ bí olórí ilé ó ní rárá, ó ní kò sóhun tó jọ bẹ́ẹ̀. Ó ní kódà àfi báwọn bá wí síta ni wọ́n mọ̀ pé ọkọ òun ò ní iṣẹ́ lọ́wọ́ pé kódà gbogbo nǹkan ń lọ bó ṣe yẹ kó lọ tí ò sì sí ìdíwọ́ tí ò sí ìyọ̀nù tí ò sì síjà. Ó lóun tóun sì wá ń gbé ẹrù tó yẹ kọ́kọ́ òun gbé. Ó ní kódà
òun ò jẹ́ kó mọ̀ lára, òun ò fàbùkù kàn, òun ò sì fi ìwọ̀sí kàn débi tí òun máa rò wípé ẹni tó ní pé òun ti ń ṣiṣẹ́ tó yẹ kọ́kùnrin ó ṣe ń sìn ló jẹ́ kí òun máa gbéraga bí nǹkan kan ní kódà àwọn ògbéraga. Ó jáwọ́ dídí jẹ́ kó ti mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó náà ló máa ń la tirẹ̀ kọjá tó sì jẹ́ pé tí aṣá àti rí lọ́jọ́ tòní báyìí pé kì í ṣe wípé òun náà ni òun ṣì ń bọ́ ọkọ pé ọkọ náà ti di alára tiẹ̀. Àwọn èèyàn tún sọ̀rọ̀ kí lóhun tí wọ́n sọ ẹnìkan rèé Zakiyat Yusuf ó ní only if you can ask the husband what he endured during those times àbí no be woman again. Ẹlẹ́mìí torí kan jẹ́ man of violence sọ pé it is difficult for a broke man to lead properly. Ebi bẹ́ẹ̀ torí kan jẹ́ Lukman sọ pé if the man speaks on what actually happened during that time the matter would shock everybody. Another one says this only happens in movies. Ẹ wo ọ̀rọ̀ náà ó gbẹnu tán kọ́lọ́ dákun ṣàmọ́ bá gbogbo ènìyàn tó ilé rẹ̀ ni. Ẹ wo mo bọ́ sójú òpó Gistry kí lóhun tí mo tún náwó gan níbẹ̀ o. Abibu Hamzat tọ́pọ̀ ènìyàn mọ̀ sí Pella ọkọ ìyàwó ọjọ́ sí mà ló tún wá ń rawọ́ ẹ̀bẹ̀ tó sì ń dúpẹ́ pé wẹ̀yẹ iyọ̀ G-Wagon tí mo tọrọ lọ́jọ́ sí ọ̀tẹ́ ọ̀fọ́ gbàgbé pé ní kò pẹ́ yìí náà ni Pella nǹkan ló rawọ́ ẹ̀bẹ̀ pé dákun tí a tún rí ẹnìkan bí ọ̀tá tó ń bẹ̀ fún o tó jẹ́ pé ó lè ra ọkọ̀ G-Wagon fóun pé òun fẹ́ rà fún aya àwọn àmọ́ òun ò lágbára tó náà ló mú kí arákùnrin ọ̀hún kan máa rawọ́ ẹ̀bẹ̀ tó sì ń bí àwọn ènìyàn pé dákun wá rí ẹnìkan bí ọjà tó tọ́lọ́ lè lò tó lè fi bù mí o pé kó dákun kó bù mí o gẹ́gẹ́ bí àti wá ṣàlábàápàdé rẹ̀ ní ojú òpó Gistry kan náà ni Pella kéde wípé òun mọ̀ ti di ọlọ́kọ̀ G-Wagon o àti rẹni tọ́lọ́hún lò àti rẹni tí Ọlọ́run fi lò láti fi dá òun lọ́lá. Eléyìí ló ń wí pé àwọn èèyàn máa kí ikú oríire o táwọn míì sì ń pé àhá òun máa da kéèyàn mọ̀ ṣàfẹ́rí ohun tó dáa kí ló táwọn èèyàn sọ jẹ́ kájọ méjì mẹ́ta nínú rẹ̀. Ẹnìkan rẹ̀ torí kan jẹ́ Isaac Lucas sọ wípé from dreaming to begging for it and now owning it. Ẹlòmíì torí kan jẹ́ TDK sọ wípé the rich keep getting rich and the poor keep getting poorer. Tọ́ kọ́lọ́ dákun ṣàánú wá ní o. Èmi bẹ́ẹ̀ torí kan jẹ́ Jimoh sọ wípé but na your wife supposed to dey post with this scandal not you. After all she's the one you said you want to get it for. Tí n tó bá jẹ́ taya mi tèmi náà ni tó bá sì jẹ́ tọkọ mi taya mi náà ni Pella àti aya rẹ̀ fi ṣe. Àwọn ayé èèyàn ẹ̀jẹ̀ pọ̀ bẹ́ẹ̀ jẹ́ túmúrọ̀ yìí mìíràn lórí ọ̀rọ̀ ètò ìdìbò òṣèlú eléyìí wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí gómìnà Adémọ́lá Adélékè kan sì jáwé olúborí látàrí bẹ́ẹ̀ nǹkan gómìnà Adémọ́lá Adélékè ló wá pé owó yóò ti ọkọ̀ létí báyìí òdìbò òdì Aso Rock nílùú Àbújá tóun ó lọ kí Tinubu pọ̀ ṣe o bí ó ti fìdùnnú hàn sí àjọyọ̀ ọ̀hún o pé àwọn wàá jọ kẹsẹ̀ bọ́jú táwọn jọ ra fẹsẹ̀ rájò táwọn mọ̀ọ́dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba ó ní bàbá náà ní ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu jẹ́ sí òun tó sì jẹ́ wípé kíni òun ó lọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ wo àwọn èèyàn sọ̀rọ̀ kí ló tí wọ́n sọ Sophie Lucas sọ wípé ìmọ́lẹ̀ drop small dance step make Edo people feel am. Saint Nancy sọ wípé it needs federal government support to execute a lot of projects. Ẹlòmíì torúkọ jẹ́ David Walter sọ wípé na now APC will come to understand the meaning of the song then go feel it. Hey, then go feel it now. Eléyìí ti Davido kọ. Tó àìtẹ́ bí ayé lólùfẹ́ iléeṣẹ́ Kásùkà jẹ́ ṣé tẹ́ ń bá wa gbọ́ tẹ̀sí bá wa wò ó ní gbogbo ẹ̀dá kan máa bá wa tẹ̀ láìkẹ́ mọ́ kọ́mẹ́ntì mọ́ ṣí ẹ̀ mọ́ fọ́lọ̀ wa. Kò ní ju báyìí lọ fúnra èyí lè ti àtúmọ̀ wa ní dédé àsìkò yìí tó kù títí gbà mìíràn nígbà tí èmi àti yóò sì jọ fojú kan ní ara títí dìgbà náà ayọ̀ báyìí náà ni èmi àti yóò sì jọ jùmọ̀ pàdé orúkọ mi òkú yí padà Mọ́lọ́lá Ayọ̀ Babalọ́lá náà ni orúkọ mi jẹ́ ó dìgbà.